Bíbélì Yorùbá tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyoruba.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì yìí ní ọ̀fẹ́. Orin Dáfídì orí 90. Olúwa, ìwọ ni ó ti ń ṣe ibùjókòó wa láti ìrandíran, kí a tó bí àwọn òkè ńlá, àti kí ìwọ kí ó tó dá ilẹ̀ òun ayé, àní láti ayérayé. Ìwọ lé Ọlọ́run. Ìwọ sọ ènìyàn di ìbàjẹ́. Ìwọ sì wí pé, ẹ padà wá, ẹ̀yin ọmọ ènìyàn. Nítorí pé ìgbà tí ẹgbẹ̀rún ọdún bá kọjá lé ojú rẹ, bí àná lé ó rí, àti bí ìgbà ìṣọ̀kanlé òru. Ìwọ kó wọn lọ bí ẹni pé ní ṣíṣàn omi, wọ́n dàbí oorun. Ní kùtùkùtù, wọ́n dàbí koríko tí ó dàgbà sókè. Ní kùtùkùtù, ó lí àwọ̀ lára, ó sì dàgbà sókè. Ní àṣálẹ́, a ké e lulẹ̀, ó sì rọ. Nítorí àwa di ègbé nípa ìbínú rẹ, àti nípa ìbínú rẹ ara kò rọ̀ wá. Ìwọ ti gbé ẹ̀ṣẹ̀ wa ka iwájú rẹ. Ohun ìkọ̀kọ̀ wa ń bẹ nínú ìmọ́lẹ̀ iwájú rẹ. Nítorí ọjọ́ wa gbogbo ń yípo lọ nínú ìbínú rẹ. Àwa ń lo ọjọ́ wa bí àlá tí à ń rọ́. 70 ọdún ní iye ọjọ́ ọdún wa, bí ó sì ṣe pé nípa ti agbára. Bí wọ́n bá tó 100 ọdún, agbára wọn làálàá ohun ìbìnújẹ́ ni. Nítorí pé a kì ó pẹ́ ké kúrò, àwa sì fò lọ. Ta ni ó mọ agbára ìbínú rẹ? Gẹ́gẹ́ bí ẹ̀rù rẹ, bẹ́ẹ̀ ni ìbínú rẹ. Bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó kọ́ wa láti máa ka iye ọjọ́ wa, kí àwa kí ó lè fi ọkàn wa sípa ọgbọ́n. Padà, Olúwa, yóò ti pẹ́ tó. Yí ọkàn padà nítorí àwọn ọmọ ọ̀dọ̀ rẹ. Fi àánú rẹ tẹ́ wa lé ọrùn ní kùtùkùtù, kí àwa kí ó lè máa yọ̀, àti kí inú wa kí ó lè máa dùn lé ọjọ́ wa gbogbo. Mú inú wa dùn bí iye ọjọ́ tí ìwọ pọ́n wa lójú, àti iye ọdún tí àwa ti ń rí búburú. Jẹ́ kí iṣẹ́ rẹ kí ó hàn sí àwọn ọmọ ọ̀dọ̀ rẹ, àti ògo rẹ sí àwọn ọmọ wọn. Jẹ́ kí ẹwà Olúwa Ọlọ́run wa kí ó wà lára wa, kí ìwọ kí ó sì fi ìdí iṣẹ́ ọwọ́ wa múlẹ̀ lára wa. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ wa ni kí ìwọ kí ó fi ìdí rẹ̀ múlẹ̀.